tó mo kí gbogbo àgbáńlá ayé o, ilé lóko, ìlú aláwọ̀ funfun, ìlú aláwọ̀ dúdú, mo kí yín pé ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ọ̀lẹ́ dédé gbogbo ibi tá a bá wà o. bá a bá bí ni Chief Kànrán ọ̀sẹ̀ tó kọjá tẹ wá kò dáa rárá ṣùgbọ́n ojú yín tó ti change gbogbo ẹ̀ ti ṣe múyẹ́múyẹ́ díẹ̀díẹ̀ ó dàbí ẹni pé ó ti yàtọ̀ díẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí tí mo ṣe ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rè àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀nìyàn. máìkì yín ni. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ oòrùn tó ràn wọ́n mọ́júmọ́. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá mọlẹ̀ tí ò dání. kábíyèsí. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè lẹ́ni àkọ́kọ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn. Èyí tí Ọlọ́run fi ìfẹ́ wa sí lọ́kàn. Látòkè òkun àwọn tí mo lè dárúkọ àwọn tí mo rántí àwọn tí mi rántí mo dúpẹ́ o. Mo dúpẹ́ o. Nílẹ̀ wa nílẹ̀ aláwọ̀ dúdú pàápàá nílùú Nàìjíríà. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé bóyá 5,000 ló ní tó fi 1,000 ránṣẹ́. Ó ní 500. Ó ní 2,000. Ó ní 10,000. Yẹn pọ̀ bíbá. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ ṣe nítorí pé ẹni bá dẹ̀ṣẹ́ fún ni pé ká gbà ká fi mu gàrí bí nǹkan bá ń bẹ́ẹ̀ mẹ́ yóò fún ni jù bẹ́ẹ̀ lọ. wàláì. Iná ò ní tọ́wọ́ yín. àmín. Ibi tẹ́ ẹ ti rí owó tẹ́ ẹ ti náwó àbí tẹ́ ẹ ti fàyọ tẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ nílẹ̀ yìí àti lókè òkun ẹ̀ ní mòṣí o. amen. ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú. àmín. ẹ̀ ní rápadà sẹ́yìn o. àmín. Chief Kànrán ẹni ò yé yín mọ́. bẹ́ẹ̀ ni kò yé mi mọ́. gbàlagbà bó o lè yẹn ṣe dóríta kò yé mi mọ́. Tí mo yẹ sọ ọkọ̀ bó lẹ wọ̀ kún o tó já yín gáràjì kò yé mi mọ́ yẹn. ọkọ̀ náà ni mo fẹ́ ṣàlàyé yìí. nígbà tá a kó ń bí ní ìjọ òní lákọ̀ọ́kọ́ ẹni tó lóun ò fún wa nílé àwa ò rí lé o. ẹ tí ì rí. mi ì rí lé o. ẹ lè kọ́ ẹ̀ rí lé ilẹ̀ ń gbọ́ yìí o alàgbà ǹjẹ́ tèmi kọ́ lórúkọ wọn. Chief Kànrán ní wọ́n ẹ̀ pé àwọn ò sì fẹ́ mọ̀ yọ yín lẹ́nu torí pé ẹ jẹ àwọn lówó ẹ̀yin nínú ọkàn yín lẹ ti sọ pé ẹ fẹ́ fún àwọn nílé ẹ béèrè pé sáwọn lè gbé ní àjà àwọn ó dùn máwọn ó dá bẹ́ẹ̀ lára àwọn pé ẹ dákun ẹ mọ́ fà kókò dá ọ̀la síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe wà inú ṣọ́ọ̀ṣì wọn sì ń sùn. inú ṣọ́ọ̀ṣì mo sì ń sùn kò sí lé o. Kejì tó dàbí ẹ̀ kò tí ì sí mọ́tò. Mo wá sọ ní ọ̀sẹ̀ tó kọjá mo ní mi wá ṣàgbé pé mo fẹ́ jẹun. Mo ní equipment tó jóná is over 30 million naira. Pẹ̀lú mọ́tò mẹ́ta àníká tiẹ̀ ní equipment yẹn padà. A máa fi ṣiṣẹ́. A ra mọ́tò fúnra wa. A ra mọ́tò ńgbà tí iṣẹ́ bá wà. Tá à ń ṣiṣẹ́ a ra mọ́tò. Tá a sì rí bì kan forí pamọ́ sí. A ra mọ́tò tí ilé bá wà tí iṣẹ́ sì wà tí n tá máa fi ṣiṣẹ́ bá wà lọ́wọ́ wa a ra mọ́tò. Ẹ̀bẹ̀ tí mo bẹ̀ lọ́sẹ̀ tó kọjá nìyí. Àmọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí bàbá n tó wọlé ò dàbí alára ẹ̀ wò. Yeyeyeyeyeyeye n ò ní tú pẹ́rẹ́pẹ́rẹ́ gbogbo ẹ̀ síta ṣùgbọ́n n ó wò ó torí gani á fi dí ìròyìn ò tó àfojúbà Access Bank. ẹ mọ̀ pọ́ bá wọn lójijì ọmọ Nàìjíríà sì máa help yín àwọn ọmọ Nàìjíríà wọ́n ràn yín lọ́wọ́ mo nígbàgbọ́ bẹ́ẹ̀ wàláì wọ́n ràn yín lọ́wọ́ kábíyèsí Olódùmarè ọ̀dà nípa alẹ́ kò tí ì sílé kò tí ì sí mọ́tò ẹ tún tẹ́wọ́ ẹ bẹ àwọn olólùfẹ́ yín ni o. kò sóhun tí a máa fi ṣiṣẹ́ pé táàtẹ̀ máa fi ṣiṣẹ́ padà mo fi àkókò yìí bẹ ẹ̀yin olólùfẹ́ mi. ẹni lọ́sẹ̀ tó kọjá tẹ́ wá ẹ láwọn ọ̀rẹ́ yín kan kílẹ̀ ní ẹ̀ sọ ń pa yín. ẹ ṣe lọ́sẹ̀ tó kọjá tí mo wá àwọn ọ̀rẹ́ mi kan bá pè mí
wọ́n ní kí ló bá ọ débẹ̀. èmi ò lójú tì, kí ló sún mi débẹ̀ pẹ̀lú orúkọ àti ibi tọ́lọ́ ń tò mí sí. irú kárísímà tọ́lọ́ ń gbé fún ọ. kí n wá lọ sórí Facebook lọ́dọ̀ Kọ́lá Olótù kí n wá lanu gbàgà báwo ni bí n bá dójú tì yín ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ ń gbọ́ mi wọ̀nyí ẹ̀mí ìbínú gbogbo ọdún àti ọ̀sẹ̀ oṣù tí mo fi ń sun ṣọ́ọ̀ṣì rí mi ńgbà náà ni ẹ mà gbálé fún mi ẹ mà ṣe kankan àdúrà màlẹ́ fi ń ràn mí lọ. tó nígbà tí mo wá rí i pé ayé fẹ́ parẹ́ tí olùfẹ́ máa di nǹkan mi ságọ́ ara mi. tí dókítà sọ pé ìwọ bàbá yìí ìgbésẹ̀ kan ní bẹ láàrin ikú àti ìyè. ẹbí tí ń bá lọ yìí wọ́n lọ fẹsẹ̀ kọ báyìí o. ọ̀tọ̀nù. gbọ́dọ̀ fẹsẹ̀ kọ báyìí. mo mọ́dìdí dókítà sọ pé gbogbo tírítímẹ́ǹtì tí bàbá iye tí tírítímẹ́ǹtì rẹ̀ ó bàjẹ́ àtúnyọ̀ǹda òun gbé. tó sì jẹ́ pé òun náà ń ṣiṣẹ́ lọ hospital yẹn. tí kì í ṣe pé hospital tara rẹ̀ ni. ṣéjọjúmọ́ lèèyàn máa lọ kó wàhálà bárò eléyàn. tó ẹ̀yin gan-an fúnra yín tẹ́ ní ẹ ti fún mi 5,000 rí 6,000 7,000 owó tí àwa fi ń ṣàlejò ń jò ní tẹ́lẹ̀ ti fún mi rí ṣé tí n bá wá bá yín sìn pé kí ẹ gbalé fún mi àbí tẹ́ fún mi lóúnjẹ. nígbà ó di pé bẹ́ẹ̀ bá fóònù bẹ́ẹ̀ bá tẹlifóònù pé wọn mọ̀ tí ì jẹ́. wọn ò gbé mọ́. wọ́n fi 5,000 ránṣẹ́ wọ́n kọ́kọ́ fi 5,000 ránṣẹ́ ìgbà míì 6,000 nígbà ọ̀ya nípa ọkùnrin burúkú yìí ló tún ìgbà míì 10,000 ìgbà míì ọkùnrin burúkú yìí ló tún dé yìí. wọ́n bá pa fóònù. wọn à gbé mọ́. nígbà míì kan wọ́n wò mí báyìí wọ́n pe àwọn ò sí nílé. nígbà ọ̀ya wọn ó búlọ́ọ̀kù ẹ̀. tó kó má bàa rí bẹ́ẹ̀ ni mo ṣe pariwo ara mi síta ẹ dákun torí Ọlọ́run gbogbo àgbáńláyé ẹ dákun ẹ gbà mí. ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà ni pé wọ́n má bínú. mo ti tọrọ àforíjì lọ́wọ́ wọn. àtẹ̀bí àtàrà tó bá fẹ́ dàbí embarrassment fún. ẹbí ọ̀rẹ́ ará ojúlùmọ̀ tó bá fẹ́ dàbí embarrassment fún ẹ̀mí ìbínú ẹ dákun. ṣùgbọ́n ohun tí ń bẹ lọ́wọ́ mi lọ́kàn mi tí ń ṣe mí lọ́ọ́lọ́ yìí. àti kínní yìí kọ́ mọ́ bá a bọ́. àti kínní tí ń mì kọ́ mọ́ bá a jábọ́ ni mo ti pariwo ara mi síta. ẹ̀yin ọmọ Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè ní gbogbo àgbáláyé ẹ dákun torí tọlọ́hun ẹ yọ mí nínú àjàgà yìí Ọlọ́run ó yọ ẹ̀yin náà ẹ ní padà sẹ́yìn ẹ ní rí dààmú ẹ ní rí wàhálà ẹ ní rábà ẹ̀yin o ẹ dákun torí tọlọ́hun. ẹnìkan ní kí ló dé bóyá kò gbọ́ ètò tọ̀sẹ̀ tó kọjá mo fẹ́ kẹ́ rárá yàn díẹ̀. ó dá ń yàn. pé nígbà tí sukú báyìí ò bọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ni torí pé ẹni tó wo tọ̀sẹ̀ tó kọjá lè mọ̀ wèlé ìtọ́rẹ́ nìkan ń béèrè pé ṣé kò sí. ó wà. nǹkan tí ń dá a bọ̀ dáadáa Ọlọ́run sì gbà fún mi. n ò ní kánsà n ò sì ní stroke. ṣùgbọ́n nìkan bí ọdún 7 sí 8 sẹ́yìn equipment tá a rà ní díẹ̀ tó wọ 30 million àti studio òdèdè jóná láì mọ ibi tí iná gbà wọlé. kò pẹ́ kò jìnnà mọ́tò tá a la fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ìyẹn knock. kò jìnnà síra wọn a fẹ́ gbìyànjú ká lọ owó díẹ̀ tó wà lọ́wọ́ wa ká lọ fi get equipment ká yaṣẹ́ mi tá ti ń yaṣẹ́ yìí lọ owó ò tó mọ́ a wá fi ìkan nínú mọ́tò wa ẹ lọ fi gba owó èlé pé ẹ fi sẹ́ńjìnì kan ẹ sì fi parí iṣẹ́. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀ bá já sí. ààrò owó èlé ọ̀hún san gbogbo ẹ̀ ló já sí pàbó. Adérónkẹ́ Ṣóbáyọ̀ ni ìyàwó yín ń kọ́. ìyàwó mi ní breast cancer ó sì ti ṣaláìsí. kábíyèsí Olódùmarè. gbogbo kínní yìí ṣubú lura wọn ẹ̀mí mi ò gbé mọ́. ilé tí mò ń gbé àwọn olè ká mi mọ́ lẹ́ẹ̀mejì. nítorí pé ẹnìkan ń ta mọ́tò nílé yẹn. nítorí pé èèyàn kan ń ta mọ́tò nínú ilé yẹn wọ́n máa ń kó tírélà bíi méjì lọ́ọ̀rì bíi méjì mẹ́ta lóru mọ́jú àwọn ìyálẹ̀ tí wàá ra wọ́n wá bìlífù pé èmi ni mò ń ta mọ́tò yẹn wọ́n rò pé èmi ni mò ń ta mọ́tò yẹn. wọ́n wà ń wá gbogbo ìgbà. àwọn olè yẹn wá ń wá ní gbogbo ìgbà. nígbà ọ̀yálẹ̀ rówó lè san mọ́ lẹ́yìn ìgbà tí ìyàwó kú. ńgbò wá yá
ṣẹ̀bẹ̀ tí ò rí iṣẹ́ ṣe ló fẹ́ sọ ẹni ṣiṣẹ́ ló máa sanwó ilé. kábíyèsí ọlọ́run. nígbà tí ò síṣẹ́ tí ò lálọ́ọ̀dù sí bá ní kankan. ilé àwé o wọ́n fẹ́ lo àpátímẹ́ǹtì ọ̀dọ̀ rẹ ni ó ní èyí tí mo jẹ owó ilé tí mo mo fún ọ òun bù mí. torí pé èyí ṣèèyàn bẹ́ẹ̀ èyí ṣèèyàn burúkú èèyàn dáadáa ni ọ́. mo wá ní láti bí ọdún méjì yẹn ṣọ́ọ̀ṣì ni mò ń sùn nílẹ̀ lẹ̀ nílẹ̀ ńlẹ̀ ni. kábíyèsí olódùmarè bí wọn bá ń ṣèṣọjí wàhálà dé ìsọjí ọlọ́jọ́ méje ìsọjí ọlọ́jọ́ mọ́kànlá. ìpá ti kúkú àjọṣe pẹ̀lú ìṣòro. ẹ̀bẹ̀ èyí tí tí mò mo ń parí sì bẹ̀ tún lọ òkè wọ́n sì ń fún yín lóògùn oorun lọ sí ìtùpẹ́ máa lò. àní dókítà nígbà tí ìgúnpá mi lọ sí 400 ló ní òun ò rí rí sẹ́ẹ̀ pé kí èèyàn kí blood pressure èèyàn wọ 400 kó dẹ̀ sì wà láàyè. pọ́ùn ò rí rí. lóun ò rí rí òun ló fi ní gbogbo ohun tó bá lò fún mi òun á sanwó ẹ̀. pé ẹjẹ́ mi náà dá sí tọ́lọ́run lára ọkùnrin. ẹ dákun torí tọlọ́hún ẹ kò ní dáa kọ́tà mi ó wá kú kẹ́ ẹ lẹ́ń sẹlẹ̀bírẹ̀tì mi o. kíkẹ́ candle night nǹkankan èyí tẹ́ ẹ pọmọ ẹyẹ tẹ́ ẹ jọ dàgbà ẹ̀mí mi ò ní sùúrù ẹ dákun torí tọlọ́hún. oró ńlá lẹ̀ dá oró ńlá lẹ̀ dá oró má bàa dá ni mo ti pa báyìí èyí tẹ́ ẹ pọmọ ẹyẹ tẹ́ ẹ jẹ́ ọ dàgbà. ọmọ ẹyẹ sùn bàbá yẹn dákun torí tọlọ́hún. kábíyèsí ọlọ́run. ẹ ti kàn án níbi tẹ́ ẹ jayé dé láyé tẹ́ ẹ lògbàdé bí ẹnìkan bá sọ pé kò sí ní tí jáde wò kó ń tọ̀hún kó yé fẹnu ara rẹ̀ lò kó gírì ẹni tó jókòó yìí ó ti ń lo mọ́tò bíi mẹ́ta tó so mọ́lẹ̀ ìlú èbó yín bá a bá kà á lé ní èjì yóò tó bíi mẹ́fà. àyójú bíi 20 lọ. ọ̀tán ó tógún ìgbà tẹ́ ẹ ti lọ lóye wọ́n lọ Canada kan tó tiẹ̀ jẹ́ inú òtútù wọn lọ inú yàrá wọn fi wọ́n pamọ́ sí fún odidi bí ọ̀sẹ̀ méjì tí wọ́n lọ àbọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ lamẹ́ríkà bẹ́ẹ̀ ní London bẹ́ẹ̀ ní káàkiri àgbáńlá ayé gbogbo àwọn ọ̀rẹ́ yín tí ẹ á jọ wà ńgbà náà ń kọ́. ìjà ọba ọpẹrẹ lọmọkùnrin. ó kì mí nu ẹni ìjà ọba ti pẹrẹ lọkùnrin. bàbá mi ẹ dákun àwọn èèyàn kan ní Ìjẹ̀bú ni wọ́n oníṣẹ́fọ̀ wo ní ènìyàn wo ìnira rẹ̀. olóòlé èèyàn òníra rẹ̀ tọrẹ ẹ̀ ni o. èmi ò rí èèyàn o mo sì rí ẹnikẹ́ni ṣùgbọ́n mo rí Ọlọ́run. kábíyèsí Olódùmarè. mo wá fẹ́ rí Ọlọ́run yìí lára gbogbo yín ní í ṣe bẹ̀bẹ̀ dákun torí tọ́lọ́run. bàbá bí ni kànáà kí ni tí kọ́kọ́ ń jẹ yín ní yàbá ìtọ́kọ́kọ́ jẹ́ kókó tó sì pé tẹ́ ẹ bá kọ́kọ́ rí bá inú yín ó dùn. mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe pàtàkì. ó ń ta sí gbé yín wá ń wà ń kánjú. o tún wà ń kánjú ọkọ̀ nǹkan àkọ́kọ́ wà ń kánjú. ẹ wá ń béèrè lọ́wọ́ mi pé olóòtú ìjẹ́rú bọ́dì yìí náà dáa kí n máa fi gun mẹ́kírà ta sí. mo ní ọwọ́ bẹ́ẹ̀ ni. ó burú o. mọ́tò tá a ti lò tá a sì lò ẹ dákun kì í sọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu. ó burú. ohun téèyàn fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ó ṣe pàtàkì ẹ gbà mí. ilé tá a ń gbé tá a máa gbé ó ṣe pàtàkì. tó o béèyàn bá wá ní méjèèjì yìí tí ò bá níṣẹ́ tí ó máa ṣe ó burú jáì. ẹ dákun ẹ gbà mí o. owó tó wà ń bì ní ìsìn láti ẹ̀ ní bí owó tó wà ń bì ká láàrin owó díẹ̀ sí bẹ́ẹ̀ yóò kó papọ̀ èèyàn lọ rèé rọkọ̀ kẹ́kẹ́ kọ́kọ́ ra mọ́tò ná. àbí. ṣùgbọ́n ṣé ọkọ̀ ń bẹ́ẹ̀ bá wà ra mọ́tò ẹ máa gbé sunú ṣọ́ọ̀ṣì ní àbíbò àbẹ́ fowó tó wà ń bì ká kọ́kọ́ wálé olówó pọ́ọ́kú kẹrẹ́ǹtì ẹ̀kẹ́ wà ń bẹ̀ ní àbẹ́wò ni tẹ̀yìn rò. ẹ̀yin olótù bí n tí máa bẹ́ẹ̀ ń bá lè gba lílé kó ajá gbìyànjú rẹ̀ àbí. ẹ̀yin lẹ̀ ń gbé kó èmi ọ̀mẹ̀kó èkó. èkó níwọ̀nba ní yàrá méjì àti pálọ̀ níwọ̀nba. yóò ná yàn lówó díẹ̀. 400 500. kàbíyèsí Ọlọ́run kò sówó agent ń bẹ o owó agreement consulting nǹkan kan ẹ mọ sọ ọmọ. ẹ̀yin èèyàn wa if he dies now they will organize artist night.
wọ́n ní àwọn òṣèré ẹgbẹ́ yín ń kọ́. ẹ dákun ẹ má jẹ́ àlọ́ ọbẹ̀ n ò gbé wàhálà mi sórí òṣèré tàbẹ́gbẹ́ torí iṣẹ́ ló pa yín pọ̀. iṣẹ́ ló pa wá pọ̀ ẹ dákun torí tọ́lọ́hún. Akínwọlé Saheed Bọ́lárìn ó ní Sifkan from Ifẹ̀ ó ní bóyá àwọn ti jọ mọ́ra Ààrẹ Látòsà ní ilé gbígbé àtìkúmẹ́ǹtì ó mọ̀ sí pàtàkì bẹ́ẹ̀ ni you are right Sifkan Samuel Àjànàkú Adéníkẹ́ Olúwamọ̀tọ̀ ó ní ẹ ṣàánú Olúwa ṣàánú yín lórúkọ Jésù. Orúkọ Dáramọ́lá so find someone like you at least 6 doing charity for others in the industry. So wá mi Rasidat ló sọ bẹ́ẹ̀ àwọn náà ń gbọ́ ó ní Alábí ní ilé ní kẹ́ ẹ kọ́kọ́ gbà ó Alájà Rúkàyà ní Subhanallah Ayọ̀ Balógun ó ní very sad. Adegbite Dayo, which association do you belong to? Apampa ó ní sorry sir. Samuel ó ní owó rẹ́ǹtì jù bẹ́ẹ̀ lọ bí ìgbà àwọn tiẹ̀ ti mọ iye tó wà nínú iye tí a fẹ́ àtàǹlò yìí ó ní owó rẹ́ǹtì jù bá ń lọ. Fatima ó ní Allah is great in the name of kinikan praise to help Dr. Muhammad. Amusa dáadáa ìyàwó ní jẹyìn mọ́ lórúkọ Jésù. Bísí Ọláwálé what about your children? Bíọ́lá Pearl Esther Adébáyọ̀ ẹni àkókò Ọláoyè David God will raise you up. Jamiu Ọlásùnkànmí Ọ̀tàn presently there is 2,000 viewers. If we can contribute 1,000k, if going to be significant amount. Ọ̀rọ̀ tẹ́ni dẹ̀ tún sọ dáa o. Ó ní ó fa 2,000 èèyàn ní ń wò yín. Ó ní tó fa 2,000 yẹn tí wọ́n bá pé kí àwọn bá jọ agree pé káwọn fún yín 1,000. Wọ́n ní wàhálà yín bú ẹ̀yìn. Wípé wàhálà yín bú ẹ̀yìn. Kára ọ̀rọ̀ mọ̀lẹ́wìn ọ̀rọ̀ mọ̀ ní onílàákà ẹ̀ ní Jamiu Ọlátúnjí o. Jamiu Ọlátúnjí báwọn èèyàn bá lè ṣe bẹ́ẹ̀. ẹ bá ń gbàdúrà fún Jamiu Ọlátúnjí yóò dá fún yín. Ojú òní tì yẹn ní sórí burúkú ẹ ní rí àmì wò. mo fẹ́ ká bẹ̀rẹ̀ sample yẹn látọ̀dọ̀ Jamiu Ọlátúnjí èmi fún yín 100,000 lọ́sẹ̀ tó kọjá mo promise mo fulfill àbí mo fulfill. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Jamiu Ọlátúnjí Ọ̀tàn kí a wò ká wo bí àwọn èèyàn náà tí wọ́n bá tún he has paid his due as an artist. sẹ́rí n tó ṣe pàtàkì sympathy kọ́ ni ibi tá a dé dúró yìí n tá a fẹ́ ni pé mo fẹ́ ran kàràn lọ́wọ́ o ẹja ran kàràn lọ́wọ́ people should stop asking about his children if we were able to help we won't be here. Ọlátúnjí Ayọ̀dèjì this is painful divine mercy will. Sunday Matthew, I can't imagine this is happening to you, sir. Ààrẹ Látòsà, wọ́n fi ṣé bank account yín ni Access Bank 010-483-0658 Kẹ́hìndé Akínrẹ̀mí Sifkan bẹ́ẹ̀ni ọ̀nì details yín. Ẹ jẹ́ ká máa wo àwọn aláàánú àbáláàánú pàdé lónìí lágbára Ọlọ́run. Apáńpá Kórèdé ó ní account to send money to òun náà ni ọ̀yà ẹ bá ń kọ account number yẹn jáde ẹ bá ń kọ account number yẹn jáde síbi ẹ bá ń kọ àwọn èèyàn ti ń béèrè fún account number yẹn Apáńpá Kórèdé ẹ farabalẹ̀ ẹ gbọ́ account number yẹn nìyí. Kábíyèsí Olódùmarè ó fa 2,000 yẹn ní ń wò yín lóòótọ́ bá bí wọ́n bá lè rí 1,000 tí wọ́n bá jù sí wàláì. olótù àwọn 2,000 tí wọ́n ń wò mí kí wọ́n tiẹ̀ wọ Ọlọ́run lára mi. Kábíyèsí Olódùmarè
wọ́n wò sí kẹ́ran ẹ mọ̀ pé bẹ́ẹ̀ lòmíì lójijì ẹ láwọn kan fún yín 1,000 àwọn kan míì ẹlòmíì fi 2,000 ránṣẹ́ sí yín ẹlẹ́ appreciate wọn kí ló dé tẹ̀ fi appreciate wọn náà. ẹ ṣe nítorí wípé nínú kékeré tí wọ́n níhun. ẹlẹ́lòmíì ò ní ju 5,000 lọ ó sì fún yín 1,000 bẹ́ẹ̀. nínú kékeré tó níhun ló ti fún mi. ó sì gbàdúrà fún àwọn kan náà fún mi 100,000. bẹ́ẹ̀ ni akọ fún mi 50,000. bẹ́ẹ̀ ni akọ fún mi 200,000. bẹ́ẹ̀ ni owó ti kúnlẹ̀ nù. owó ńlá ni àmọ́ ní abẹ́ àkóso bó ti ń kórí nínú kékeré táwọn eléyìí ń ní ni wọ́n ti mú un jáde. ẹ gbọ́ account number yẹn rèé o Olúṣẹ́gun Akínrẹ̀mí Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí Access Bank 01048306658 01048306658 òun ni nọ́mbà account number tí ẹ sọ nǹkan sí ọlọ́run ó wà pẹ̀lú yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ Ayọ̀ Balógun 01048306658 òun ni account number ṣífkànnà àwọn èèyàn ọmọ send owó sá wọn ní tántólúwa fìjà fọlọ́njà wọn ní account number àwọn fẹ́ kọ 01048306658 ẹ ṣé o ẹ̀yin náà ẹ̀ ní dààmú ẹ̀ ní tọrọ jẹ Tony Aloy ó ní account number 01048306658 Access Bank Kẹ́hìndé Olúṣẹ́gun Akínrẹ̀mí ó ní account number yẹn tàǹtọ́lọ́hún ọ̀yà ẹ̀yin admin ẹ mọ̀ bá mi róòlù account number yẹn account number nìkan ẹ bá mi type ẹ̀ kẹ́ ẹ mọ̀ bá mi pin yẹn ẹ jọ ẹ bá mi pin yẹn wọ́n ti pin account number yẹn ẹ bá mi dá account number nìkan pin ni Tántólúhùn fìjà fọlọ́njà ó ní send your account number Jimoh Abiodun ní pin the account number Ààrẹ Latos Àwòṣe ó ní 01048306658 Access Bank Samuel Ajanaku your problem is solved in Jesus name ó ní kẹ́ ẹ fọkànbalẹ̀ o pé lónìí ni wàhálà yín ó dópin you are my namesake please kindly manage the little amount I send my name is include Kẹ́hìndé Adésànyà may God bless you ẹni yẹn ti fi owó ránṣẹ́ sí yín Abíọ́dún Tajudeen Adéyẹmí what happened to Chief Kan need sympathy and I advise you establish a foundation for him iná ìlànà establish yìí tántọ́lọ́n fi jà fọlọ́njà ẹ̀ ń bèrè àkáǹtì nọ́mbà ń gbogbo ìgbà wọ́n ti pín ẹ̀ mọ́sàlẹ̀ ọ̀dà ẹ̀kọ́ 01048306658 àkáǹtì nọ́mbà nu Access Bank ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbésẹ̀ ẹ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ Oyin Mákindé wọ́n ní ká pin account number ẹ jọ ẹ bá ń bá ṣe kànáà pin account number àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní send owó sí yín o àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí send owó ẹ jẹ́ kí n mọ̀ ká Ayọ̀ Balógun ó ní wọ́n ti send owó sí yín Ayọ̀ Balógun ti send owó ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Tántọ́lọ́n fi jà fọlọ́njà ó lóun máa send owó ní ìsìn Wahab Adéyẹmí ó ti send owó sí yín ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Ayọ̀ Balógun ó ní sẹ́ǹtìsà wọ́n ti sẹ́ǹdì owó sí yín Ayọ̀ Balógun Fantok Àgbékẹ́ wọ́n láwọn ti sẹ́ǹdì owó sí yín nísìnyí. ẹ ṣé mo dúpẹ́. rúmọ̀ sí Gabriel Shifkaran has entertained us tremendously with a very imposing and charming personality over years. May the Lord continue to be with him. Amen. TJ, we are sending money right away. Afromani Abandele wọ́n láwọn ti ń sẹ́ǹdì owó sí yín Samuel Alabi wọ́n ní ẹ má bínú pé àwọn sẹ́ǹdì 20,000 pé ẹ bá wọn fọwọ́ bá Akínwọlé Saheed Bọ́lárìnwá wọ́n ní 1,000 times 2,000 wọ́n ní ó jẹ́ 2 million. Now let's go, let's start with 1,000 first. Ayọ̀ Balógun lòun ti sẹ́ǹdì tòun Abdullahi Bọ́lájí only I have sent my little quota
Ayọ̀ Balógun lòun ti send ẹ̀ fún tọ́ka gbẹ́kẹ́ ti send 5,000 ọmọlẹ̀yẹ Akínbọ́lá wọ́n ní account number wọ́n ti pín ní ẹ̀mọ́sàlẹ̀ ẹ lọ wò ó fìjà fọlọ́run jà wọ́n ní àwọn ti send wọ́n ní I will send the money today ọ̀dà adúpẹ́ o Akeem Ọlálékan Kọ́lá Olóòtú thank you always take care wonderful man. Wale Adelegan, I have sent the money to you now. Azeez Abiola láwọn ti send owó tàwọn tí à ń fọlọ́njà tí wọ́n bá bí admin Emerson Ahmed bàbá rẹni tí ń repeat nǹkan ẹ bá ń block ẹ torí mi ìfẹ́ tí wọ́n mọ̀ disturb wa lórí ètò Prince Olúlóyè Balógun wọn láwọn ti send owó sí yín Sade Gold láwọn ti send owó sí yín Musa Adébáyọ̀ láwọn ti send owó Orínúmi Adélàjà ní isn't sick whatever you are going through God will be with you money sent wọn láwọn ti send owó sí yín Adéọlá wọn láwọn ti send owó sí yín ṣé o. Azeez Abiola wọn láwọn ti send owó sí yín Olúwaṣèyí Odújoko wọn láwọn ti send owó sí yín Ayọ̀ Balógun thank you God bless you he was a great man he is a great man not worse he is a great man he is still a great man adúpẹ́ pẹ́ òkun àwọn tí ń send owó yìí ẹ sọ fáwọn èèyàn kí wọ́n máa bá ń sí ẹ káwọn èèyàn ó lè gbọ́ yípo bí ìtọ̀sẹ̀ tó kọjá. ẹ dákun torí ti Ọlọ́run ẹ̀yin tí ẹ gbọ́ mi tí ẹ sì gbọ́ ogun tí mo wí ẹ dákun torí ti Ọlọ́run ẹ bá mi ṣí ààrẹ káwọn èèyàn ó rí kí wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ dákun mo bẹ̀ yín torí ti Ọlọ́run ẹ ṣe ẹ nira bẹ́ẹ̀ yín o. Àmì Àkàndé good afternoon please. Akeem Olaide, I will send my money now. Only I will send my money now. Thank you. Suri Mustapha, Sade Gold, Olanrewaju Ajeki Igbe Babatunde is that be well with you. Baba, bí owó tẹ̀ ń wá yìí. Bọ́ bá tẹ̀ yín lọ́wọ́ ìgbésẹ̀ wo lẹ̀ kọ́kọ́ gbé. Ilé gbígbà ṣọ́ọ̀ṣì tẹ̀ ẹni òtútù ti kó sí yín láyà nípa àsìkò kòrólà lásìwáyé pé kọ́mọ́ lọ bá nǹkan mìíràn lára pé ẹ fẹ́ gbalé. bẹ́ẹ̀ yìí ń bá ti kó mbẹ́ ọkọ̀. Stella Sógúnlẹ̀ wọ́n láwọn ti send owó sí yín Paul Adégbóyèga wọ́n láwọn ti send owó sí yín Fúnkẹ́ Ògúnlẹ́là Adékàròdé may God save you through wọ́n láwọn ti send token àmọ́ sí yín Jamiu Ọlátúnjí Ọ̀tán wọ́n láwọn ti send owó through FCMB Bank Sade Gold wọ́n láwọn náà ti send owó Daniel Bukki Samuel Ajanaku I will call you from Washington DC now. Unique Adegboro it shall be well with you. ẹ ṣàdúrà fún àwọn èèyàn ẹni ìwọ̀nba owó tó wà ń bè ẹni tẹ́ ẹ bá ń tẹlifóònù fóṣù kan ẹ lè má rówó tó báyìí gbà torí 5,000 2,000 kánà tó ti jẹun ní 5,000 2,000 ẹni owó òun sì tún sọ yín di alábùkún láàrin àwọn èèyàn. alábùkún àbùkún ṣé ń fojú àbùkún. ẹ wá gbàdúrà fáwọn tí wọ́n ti sẹ́ndì owó àtàwọn tí tó ń sẹ́ndì ẹ̀ báyìí. tó pẹ̀lú àṣẹ Ọlọ́run mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi sí lọ́kàn láti ràn mí lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀ ní rí wàhálà. àmín. ẹ̀ ní rí dààmú. àmín. ẹ̀ ní padà sẹ́yìn o. àmín. ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. àmín. Princess Fèyíkẹ́mi ó ní I will contribute my little quota. Bísólú Ganiyu ti send owó Hamidu Sehu ti send owó Adégbóyèga wọ́n ti send owó ẹjọ́ ẹni tí ọba ti send owó ẹ má sọ bẹ́ẹ̀ kọ́mọ́sẹ̀ di adínàgbò òkú fáwọn míì o wọ́n mọ̀ pé ó ti rówó gbà torí àwọn owó tá à ń rí ẹlòmíín sọ pé bóyá 1,000 tẹ́ni ẹ dábàá òun
1,000 2,000 làwọn èèyàn sọ pé mo ti sẹ́ndì tèmi ìyẹn ò dá oore téèyàn bá fẹ́ ṣe dúró iyekíye téèyàn bá ní lọ́kàn ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ bá a bá bí ní chief kan nígbà tí wàhálà yọ bẹ̀rẹ̀ àwọn àkíyèsí wò lẹ kọ́kọ́ ṣe. àkíyèsí tí àkọ́kọ́ ṣe ni pé nǹkan òun kọ̀ déédéé lójijì nígbà téèyàn ò ṣáná sínú stúdíò. tí stúdíò wa jóná gbúrúgbúrú. lóru mọ́jú. àwa a sì ń gbààwẹ̀ à ń gbàdúrà náà. ẹ ń sunkún mo wá ní ẹ mọ́ sunkún mọ́ ẹ ní ikú ìyá yín ẹ ló kó bá yín gan-an ẹ nígbà ìyá yín wà láàyè ẹ ní kò sí gbogbo wàhálà ẹ mo ní bò lọ jẹ́ ẹni wòlíì ọlọ́run ìyá yín. àdùkẹ́ ìyá nìyá mi. ìyá tó ṣe é rà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún nìyá mi. kábíyèsí olódùmarè. abiyamọ ni. nígbà wọn wà láyé kò lè rí bẹ́ẹ̀. nígbà tí ìyá mi wà láyé kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀. àkàkà kò rí bẹ́ẹ̀ nǹkan mi àṣẹlẹ̀ kò lè rí bẹ́ẹ̀. kò lè rí bẹ́ẹ̀. ìyá dáadáa ni. ẹni ẹ̀wá kọ̀rọ̀ ó lè bá a yá ìgbésẹ̀ wo lẹ wá ti gbé nípa wọ́n ní àwọn kan sọ pé ọ̀rọ̀ deliverance nǹkan pé àìtọ́ wà nílẹ̀ kì í sojú lásán o kí gbogbo nǹkan ẹníyàwó tó tún kù pẹ̀lú yín tó ní ẹ fọkàn balẹ̀ nígbà tí ò sí nǹkan kan mẹ́rin tí ń sanwó ilé lọ tí ń sanwó oúnjẹ tí ń bọ̀ yín ẹni breast cancer bá tún dé ló bá kú lálàánú ni àánú bá dé bus stop ibi tó nílé tí a sọ pé ó tó gẹ́ wọ́n fẹ́ lò lé ọ̀dọ̀ mi. ẹ ṣe rí àwọn tó sọ pé ọ̀rọ̀ deliverance kò yé wọn pé ìránṣẹ́ Ọlọ́run ni mí. kábíyèsí Ọlọ́run. nígbà tí àmì wò tàbí ìdánwò bá dé kò ní nǹkan kan ṣe pẹ̀lú deliverance. àmì wò ni ìdánwò ni nígbà tó bá ti dé yẹn aláti gbà ká sì dúró. Samuel Ajanaku ó ní the owner of Ajah town bus stop please to call. ẹni wọ́n ní ẹni tí ó promise kọ̀ràn ní ọ̀sẹ̀ tó kọjá nílé wọ́n ní kẹ́ni yẹn ó pè wá ẹ pè wá nọ́mbà wo ni wọ́n ó pè kàràn sí ná. 080 +234 80 80 80 33 33 200 200 625 625 080 33 33 200 200 625. 625. ẹ wá wo ohun tí ó jẹ ẹsẹ kàràn láàánú rèé o ẹ wo kàràn tó ti lo gbogbo ìgbésí ayé kò sí tí ń fi ìgbésí ayé ẹ ṣe ju pé ó fẹ́ kẹ́yìn èèyàn ọmọ gbádùn kẹ́ ẹ máa rẹ́rìn kínú yín ọmọ dòkílé yín ọmọ dàrú kẹ́ ẹ sì máa kọ́gbọ́n látara àwọn sọ́ọ̀nù náà lọ́wọ́ ayọ̀ fọ̀rọ̀ ara rẹ̀ sàrí kọ́gbọ́n bí kàràn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn eléré ni wọ́n ti jẹ́ wípé wọ́n ní ìdìrànlọ́wọ́ báyìí nígbà ó tó bọ́ sórí la tó ṣe nígbà tá a ṣe sí kò bá mọ́ wọ́n ń pe lérè kan ní Bọ́lágadé Ògún nìbàdàn Ògún ó náà lásán ọkàn ní la gbé lọ kò síbi tá a rú dé ọsibítù nígbà tí ìrànlọ́wọ́ fi dìde pé ẹ gbé lọ ilé ìwòsàn iye tí wọ́n bá gbà nǹkan kan ẹ̀pà òbóró mọ́ Ògún kú ẹ má jà sóore pé ẹ má jà sóore fókù ẹ jà sóore fàlàyé ẹ jẹ́ kàràn ó ṣe fíìmù lẹ́yìn tí ń sọ yìí kí gbogbo wa ó wò kó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo wa kínú wa ó lè dùn sí i ẹ wo eléré kan tí wọ́n ń pè ní Àlàbí Yẹ́lò ìmọ̀ bàbá bá Ọ̀yìn Adéjọbí ṣeré lóṣogbo nígbà tí ń ṣeré gbogbo wa la gbádùn rẹ̀ tínú wa ń dùn nígbà ó di pé wàhálà dé wẹ́rẹ́ bí kàràn náà ti ń dé tiẹ̀ mára nígbà ó pè mí tí kàràn ń fomi jẹ́ ojú tó fi ń bá mi sọ̀rọ̀ pé òun fi Ọlọ́run tóun ó jíṣẹ́ fún níjọ́ ìyìn tóun ó jíṣẹ́ fún ó ní òun fi ń búra fún mi ilẹ̀ ẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì lòun wà ó ní ilẹ̀ ẹlẹ̀ náà tiẹ̀ tutù mọ́ òun wípé kódà ó fẹ́ mọ́ dun òun láyà mo ní kàràn ọmọ dán wò nítorí wípé lásìkò kòrónà láwa yìí o Ahmed Ọlájíire ó fi 10,000 ránṣẹ́ sí yín ó ní ẹ má bànújẹ́ ọlọ́rọ̀ yín bó ní ṣe dáa tó ọ̀la yín yóò dáa jù bẹ́ẹ̀ lọ ó ga ọ ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá
nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí àwọn èèyàn wá ń sọ pé àwọn eléré mo ní kànáà wọ́n máa jẹ́ tiẹ̀ wọ́n máa já àìsàn wọ̀ ó ní tó jù bẹ́ẹ̀ lọ ti wọ̀ ó lóun tí ẹ gbóhùn lọ sí hospital tí wọ́n yẹ̀ fúnpá àwọn wò tí 420 something ní fúnpá àwọn tí dókítà níjọ́ tóun ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ dókítà láti bí ọdún mẹ́tàdínlógún ó lóun ò rírú ẹ̀ rí bó o lẹ́sẹ̀ rìn ẹ sì tún sọ̀rọ̀ ahọ́n yín ọ̀lọ́ ẹsẹ̀ yín ò ṣubú pé ọlọ́run lọ́mọ yọ yín o wípé ibi tí fúnpá yìí dé ibi gẹ́gẹ́rẹ́ ẹ̀kú ni nìkan bá kálàyé lọ́sọ̀ wọn ni kọ́sàmọ́ dìde kó jókòó ń bẹ̀ ọ wá ń sọ ọmọ mi ní láti Dubai bọ́yọ̀ náà fẹ́ fún yín lówó ni MC Bobby Sifkan, your case will be settled in Jesus' name. Akínbọ̀bọ́yè Olúfẹ́mi MC Bobby fowó ránṣẹ́ ní ìsìn mo fẹ́ rí i pé o ti fowó ránṣẹ́ sínú àkáǹtì yẹn ẹ bá ń pín àkáǹtì tọmọ mi ó fowó ránṣẹ́ sí kọ́mọ mi ó fowó ránṣẹ́ kí ọmọ mi ó fowó ránṣẹ́ sí Sifkan. I've just sent my own contribution now. Tutu Odùkọ̀yà ti send owó àdúpẹ́ o ní firú ẹ̀ gbà Kasinati Sugar ọmọ mi òun ni máa ṣe àwọn èèyàn láǹfààní báyìí káàkiri Abẹ́òkúta ló ń wà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá àyà ṣe kàn. ẹni nígbà tí ọ̀rọ̀ yìí tó le pin ni dókítà tó béèrè àlàyé